dear, ṣé wọ́n okay? Oh, dé seatbelt ẹni. Èmi ò lè mọ fún jàmọ́rùn gbogbo ìgbà ikùn lèmi náà tí wọ́n fún jàmọ́ ó ti dé gbòsí lọ́rùn lọ ṣe kínní. Okay, you're saying I should bring the documents. Where there is light, there is you. Hold on. Madam. Torí Ọlọ́run wà lórí fóònù ẹ̀ dẹ̀gbọ́n wá sílẹ̀. Àbíkọ́ lọ́wọ́ ṣàánú èèyàn nínú mọ́tò ọkọ mi. Ẹ wo bọ̀dà ẹ̀kanra pọ̀. Ẹ wo ibi tẹ́mi gan ti wá wọ́n mọ̀ gbádùn gbogbo èèyàn pátápátá wọ́n mọ̀ mí lábúlé wa. I'm sorry. Àbíkọ́ lọ́wọ́ ṣàánú wa o. Mr. Barry, I'll call you back in a minute, alright? Ẹ mọ̀ rọra ṣe díẹ̀ o. Bàbá ọkọ mi tẹ́ jẹ́ ní òjẹ́ mọ̀rọ̀ tó yẹ kí n sọ sí yín o. Ẹ ra mọ̀ ṣe díẹ̀ kí ló dé nínú mọ́tò ọkọ mi. Ẹ ṣàpè mọ́ sọ̀rọ̀. Madam, Sherry, ẹ má bínú torí Ọlọ́run. Ẹni tí mò ń bá sọ̀rọ̀ wà very important ni. Àná bẹ́ẹ̀ ṣe ń kọrin ohun yín ti loud jù now. Ẹ má bínú ṣe ti gbọ́. My dear, ìwọ náà mú ariwo ẹ̀ wálẹ̀ ṣùgbọ́n jọ. Ó ṣe gan jọ. Mr. Barry, sorry for the other time. I was saying I can bring the document in as early as you want. Tomorrow, if it's okay with you. Májà. Páàkì ọkọ̀ yín sẹ́yọ̀. Páàkì ọkọ̀ dákun páàkì. Mr. Barry, I'll call you back tomorrow. Kí ló ń jẹ́ iyọ̀? Yíyí sí ara mi ni mo fẹ́ tọ̀. Don't you roll on, just park. Madam, ẹ má bínú o. Sẹ́rí ìlú tẹ́ wá yìí kò ń ṣe inú oko kò ń ṣe inú ìlú tẹ́ ti wá yẹn. Ṣé understand? Tí ẹ bá bọ́lẹ̀ mi báyìí tẹ́ bá lọ tọ̀ sójú títì àwọn ọlọ́pàá máa mú yín ẹ dẹ̀ máa sọ fáìn. Ṣé rẹ́dí àti sọ fáìn ni? Ìtòyí ẹ máa mú mọ́ra tí ẹ máa fi délé ní ṣáà ti bá báyìí. Àfikọ́ yóò wọ́n sọ̀yàn o. Ṣé àrùn nìtọ̀ ni? Ṣé bí nǹkan tó ń tí ń tọ̀ sí àyín ni? Ṣé iyebi yóò gbẹ mọ́lẹ̀? Ṣé ọlọ́pàá tún máa mú ìyèsí pé èèyàn nídìí ara rẹ̀ ó fẹ́ ètò ni? Ìtọ́ mọ̀ sọ̀rùn ní ṣe bí yóò gbẹ mọ́lẹ̀ ni. Ṣé ẹ lówó tí máa sọ fún wọn tó bá mú yín ni? Ẹ bọ́ mi. My dear, jọ ó lè tọ̀ sí bíbá ẹ̀ ṣùgbọ́n ìlú òyìnbó làwà ó ti yẹ tábà délé wà lọ́tọ̀ ṣùgbọ́n jọ mo fi Ọlọ́run bẹ̀ jọ ṣùgbọ́n. Mo sùn mọ́tò yìí sú èmi o bá a sọ̀rọ̀ ẹ lọ lọ́pàá ó gbé wa bá a bá fẹ́ tọ̀ ẹ lọ lọ́pàá ó mu wa bá a bá fẹ́ ṣe gá ẹ lọ lọ́pàá ó mu wa bá a rìn ẹ lọ lọ́pàá ó mu wa bá a ṣe gbá ẹ lọ lọ́pàá ó mu wa èmi láàdé irú ìlú wo wá leléyìí kéèyàn mọ́ lè ṣèyọ́ lórí títì làwọn tẹ́sẹ̀ gbà lọ tí ń gbà bọ̀ àfi kọ́ lọ́wọ́ sọ̀yàn o ogun gánà rè kọ́ lọ́ mọ́jú òkú a o ṣé kéèyàn wá tọ̀ sórí àga ni nísìn ọmọ ga o. My dear, jọ tábà délé wà á tọ̀ ṣùgbọ́n mú sùúrù ṣùgbọ́n ànípẹ́ délé. Jọ́ntúrú Ọlọ́run jẹ́ ká máa lọ ṣùgbọ́n. Àfikọ́ lọ́wọ́ ṣàánú èèyàn ènìtàn ń gbọ́lúwa rẹ̀ ní ìsìn èmi ò rí síbi eléyìí o tọ̀sẹ́yìn wọn sáré tọ̀ tí nítọ̀ ní ìsìn tí gbogbo ti tákàṣẹ́ gbogbo ètò ńlẹ̀. kọlọ́pàá mo yẹ ọjọ́ náà mọ̀ kọ́ lẹ́nu ọjọ́ náà mọ̀ mo rò pọ̀ ọjọ́ náà mọ̀ lẹ́nu ni. Jẹ́ kí n bọ́ lè bá àbí òun Májà tó yá jókòó wọ́ síta. Ọjà jókòó wọ́ síta. Mo gbọ́ o. Bobby. Wọ́n má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ní village, okay? Kọ̀júmọ̀ wí ẹ̀, wọ́n ní knowledge is power. Bó ṣe rí nìyẹn, tó bá ti fojú sí ìwé ẹ̀. Kò sí àyílá. Bẹ́ẹ̀ni. Ìyá Àyọ̀ká. Ọmọ yín tọmọ rẹ̀ ń jẹ́ ń bèbò. Ẹni tí òdèdè ò lè sọ. Àbíkọ́ lọ́mọ sàánú. Nígbà mọ̀ ń bẹ lábúlé wa, ògógó mo mọ́ tá sí bàrágà kí n tó dà káyà. Àwọn ní ìsìn ìlú Èkó rèé. Ọtí rèé lébèdè èbó ń bẹ lára rẹ̀. Bàbá tán, mo sọ ilé náà ọmọ bàbá mi.
baby bẹ́ẹ̀ni o. Mọ̀ ń bọ̀ o. Àtọ́nu. Ẹyin ní ẹ mọ̀ wọlé bọ̀ fàájì lẹ bá. Ẹ bá ń bọ̀ kan tilẹ̀kùn. Ẹnu fàájì lẹ ti bá mi. Owó fàájì mo ṣe. No. Can you please switch off the music? I just got back from work. I need to relax myself. Please, just switch it off. Ẹ wá gbà mí. Arábìnrin. Ó nù ilé ọkọ mi. Ẹ mọ̀ wọ́n arábìnrin. Ọmọ làyà o. Àyà mọ̀ kó o. Olórí ọláyàwó wọnú ilé ọkọ ọmọ kẹ́ni ó switch off kínní. Mo wọ́n ti ń ṣerú ẹ̀. Dúró maybe Yorùbá ni ọ́. Ṣé torí pé o ti wá pẹ́ lẹ́yìn olówó ayé ká ọ̀rẹ́ ọ lọ bí òjò ọmọ bó ti mọ̀ sọ Yorùbá mọ́. Dúró sí ọmọ pé ọkọ mi lọ́ra léyìí. Ọkọ mi lọ́ra ilé yìí. Owó ribiribi là ń san. Ayé ribiribi ní sì jẹ. Tí ò sí mẹ́ta lẹ tó lé ní ìmọ̀jà ayé nu lé. Kí ló dé? Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ẹ kàn bá mi pa, ó ti pọ̀ jù ni. Ẹ bá mi pa. Ẹ jọ̀ọ́, ó ti loud jù. Àṣọ gbọ́ Yorùbá tẹ́lẹ̀ lọ́wọ́ àǹtí mú bá mi sọ̀rọ̀. Wo èmi ò lè sílò rẹ o. Bí n ti mọ̀ gbọ́ nǹkan mi mo ti ń gbọ́n o. Nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan o. Nípa ìfẹ́ músíkì yìí wọ́n ṣe fàájì lálẹ́ yìí. Yìí sì jòmọ́jú ni bí mo ti wà yìí. I'm going to call the police. Máa pọlọ́pàá. A sì wìtà láì gbé mọ̀ sọ pé ẹ pọlọ́pàá. Ẹ mọ̀ bọ̀nà abúlé wa ọlọ́pàá sí mẹ́mẹ́ tó mẹ́rin kí ni sáwọn ọlọ́pàá tí ọ̀kà rúfin àwọn ọlọ́pàá olójú funfun rìn lẹ́wọ́n gbọ́dọ̀ ọlọ́pàá láwọn ọlọ́pàá gidi tí wọ́n ká rúfin dáadáa tí wọ́n ti jẹun dáadáa àwọn ọlọ́pàá tí wọ́n mọ̀ jẹ ẹ̀wà náà agolo tí wọ́n ní mi ná. Ẹ mọ̀ ọlọ́pàá kí lẹ́ pè ọlọ́pàá ti bẹ lábúlé wa. This is just getting too much. Music ti pọ̀ jù ẹ́ ní láti gbọ́n pàtó play ni. It's too loud. Kí ló dé? Madam, I'm very sorry. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Okay. I am very sorry. You hear? Please, yeah? Jọ̀ọ́, àǹtí ẹ má bínú. Thank you. Ìwọ ọmọbìnrin yìí, má lé mi kúrò nílùú òyìnbó. Má lé mi kúrò London yìí o. Ẹ mọ̀ wọ́n lórí bọ́ọ̀rọ̀ mẹ́ta tí ò ṣe láàmejì ni. Ṣé èmi lọ sọ̀rọ̀ wọ̀yọ̀wọ̀yọ̀ sí? Àbí èmi lọ wọ́n lẹ̀ lójú àwọn bàrà rẹ̀. Ta ló ní bàrà mi? Tátà lọ rẹ̀ mú ni. Mi bí gbàǹgbà lọ́mọ ń jẹ tẹ́lẹ̀. Ní olórí rebete ní gẹ̀ wọn. Mo bí ọ ni, ní olórí rebete ní gẹ̀ wọn. Èmi náà mọ̀ tọ́mọbìnrin bá ti ń kọjá lọ wájú lé báyìí tọ́mọ fojú sìn mo ti mọ̀ pé ní nǹkan kan tẹ́ fi ṣe fúnra yín. Mébí músíìkì lẹ́pa àbí? Músíìkì lẹ́pa, ẹ́ńjìnì lẹ́pa, òun lẹ́pa ariwo èèyàn. Ìwà pariwo ìjójú àmì lónìí. Ṣé bá ọ̀pá lẹ̀ fi dẹ́rù bá mi? Ọlọ́pàá ojú wa kò gbogbo pátápátá lónìí gan-an ni wọ́n ọlọ́pàá. Dùgbò! Ọba mi má yálé! Jọ̀ọ́ pariwo jọ̀ọ́ mo bẹ̀ torí Ọlọ́run. Mo bẹ̀ torí Ọlọ́run jọ̀ọ́ mo bẹ̀ bóyá mo bẹ̀ jọ̀ọ́. Ọ̀rẹ́ ṣé ìwọ ń bá Bobby sọ̀rọ̀ rárá ni àbí èwo ni tí ọmọ oko tó lọ gbé wá tó sọ pé òun fẹ́ fi ṣe ìyàwó. Irú ilé wa náà ní ìsìn Adégétọ̀ ńbẹ́ńbẹ́ Bàtìrí Àlàkẹ́ ńbẹ́ńbẹ́ Yusuf Ọlátúnjí Epo Àkà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn aṣọ tó yẹ kéèyàn mọ̀ wọ̀ ẹ̀hún náà lọ wà ìwọ́n náà ní pé kí n fílà mọ̀ǹgì kí n bílẹ̀ndì máa bílẹ̀ndì tó ní ìsìn ọwọ́ gbé lọ́wọ́ dá padà àtẹ́sẹ̀ àárọ̀ àwọn ọmọ téèyàn wọ̀ mọ́ lọ́wọ́ náà lè kó wá ní ìsìn tó yẹ wá ń wọ̀ èmi ọ̀tẹ́ o. Bàbá sì wí ní ìsìn ẹni ìyàwó gáàsì tó yẹ wá kó lẹ̀ káàkiri sílé wá bí tá a ti ń bọ̀ fàkàtì. Ìwọ rẹ̀ ló mọ̀ ń gbà yẹn ṣùgbọ́n ìwọ ló mọ̀ tó bá wẹ̀ kó má fò pọ̀ lẹ́yìn bílò tí mo fọ ẹ ṣùgbọ́n. ọ̀nà wọn lọ̀kọ́ èmi ọ̀bùkọ́ ìjà lọ lé ìtiwájú èmi ọ̀wọ́ pọ́ọ̀lù kankan rí tèmi. Kọ́ ló wọ́n pariwo lé. Tí wọ́n kọ́ lọ́kọ́ ẹ̀ ṣe Kí ló pariwo lé? Ìṣọ́ọ̀tù àbọ̀. ìwà kí ló ṣe ọgbà mi wọ́n rẹ̀ ní ìyànjẹ́ ìbò wọ́n èmi náà ti mọ lé ìtọ́ ìpè 999 ní ìsìn tí wọ́n dé kí ni.
dáàbì ìsìnkú mi pálí mẹ́ta pálí mẹ́rin ló kó bẹ́ẹ̀ méjì ni. wọ́n lọ́mọ ìpàdé wọn bá kàn wọ́n bẹ́ẹ̀. Àyọ̀ká ni kẹ́ẹ̀pọ̀nlé. Àyọ̀ká o. Àyọ̀ká kò ní. ọkọ mi o. Àyọ̀ká o ilẹ̀kùn. Àyọ̀ká o. Ọlọ́kọ̀ ní tó. hello. Àyọ̀ká o. Can you turn this music right down, please? Okay. Okay, we're actually on patrol at the moment, and a few of the neighbours have mentioned a noise level with the music you're playing. So that's why we've asked you to turn it down. But in future, you need to keep it right down, because we don't like keep coming out, you know? I'm sorry. I'm sorry. Yeah. I won't do it again. Right. Interesting. Very interesting. Have a seat. Madam, can you please tell me who do these passports belong to? It's for my husband. Your husband. What's your husband's name, please, madam? Bob Wakiolani. Okay. Well, the faces on these passports are the same. The name on this is your husband's name, Bobby Aklu. This is different. It's a different name. Yeah, I don't know. Everything is my husband. Oh. Everything is my husband. It's my husband. Calm down. Calm down. It's okay. You need to explain it, madam, please. I don't know anything. Everything is my husband. Everything. My husband. Calm down.